lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Muslimite. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Muslimite. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀hún kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslimite TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Muslimite TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti sí. MSS nìkan là ń gbọ́ ní university campuses tẹ́lẹ̀ àwọn kan dìde pé àwọn MSS ti dó súnà wọ́n wá ń sponsor Komsan wọ́n ń sponsor Timosan Amasani tó tún kù wọ́n ń fọ́ ìjọ ọmọ mùsùlùmí hata at the university level ẹ wà dé campuses kò sí ọ̀fẹ́ wọn no campus ní àjọ university tẹ́mi ò ti lọ àwọn tẹ́ ń bá lóṣooṣù ọwọ́ tẹ́lẹ̀ lọ́mọ mùsùlùmí inú masalasi wọn ti máa jà Timsan Komsan bọ́dì kan tí òfin recognize tẹ́lẹ̀ ní MSS gbogbo ọmọ mùsùlùmí tó bá ti wà nílé ìwé bọ́sà bẹ̀rẹ̀ Muslim student. Walanatullahi ala al-kazibin walanatullahi ala al-zalimin. ṣe rí ọ̀rọ̀ tí Mr. Alaro àti Professor Alaro bákan náà ọ̀rọ̀ tí Professor Alaro sọ yẹn ìkànnì àwọn bàbá wa ni wọn olùmọ̀jẹ̀ pé nínú Islam bọ̀ ọ̀lẹ́ jẹ́ pé àwọn ti yà sí wà bí àyìn mọ́ ẹ̀sìn tí wọ́n ṣe but mo mọ̀ wípé ìkànnì àwọn bàbá wa bàbá dáadáa sí ni wọ́n tara wọn balẹ̀ dáadáa kọ́lọ̀ jẹ́ kẹ́mi wọn gùn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwọn ọ̀rọ̀ kan wà tó ti wà lọ́dọ̀ mi ó ti lé lóṣù méjì ní kéèsì ọ̀rọ̀ Timsan nípa encounter táwọn Timsan ní Tijaniya Muslim Students Association of Nigeria ní àwọn schools káàkiri tó fi délé Hausa tí àwọn ìzálà ń dá wọn láàmú gbogbo ẹ̀ tí ó wà lórí tébù mi mo kọ lẹ́tà mo send mail sókè nínú ibi tí mo send mail sí ọ̀dọ̀ ẹni irú Sheikh Sharif Saleh mo send mail sí wọn Sheikh Ibrahim Makori mo send mail sọ́dọ̀ wọn mo send mail sí inú mo send sí ọ̀dọ̀ Sheikh Ibrahim Tahir Bauchi mo send lórí ọ̀rọ̀ Timsan kèsì yìí náà ni ṣe rí mímọ̀ ẹ̀ṣẹ̀ tí onísúfí tó ṣẹ̀yìn ọ̀rọ̀ MSS tí Mr. Alaro sọ yìí ẹ mọ̀ Professor Mr. Alaro mọ̀ mi lẹ́nu ni ó lẹ́nìkan tí mo ní tó pé Mr. Alaro náà jẹ́ ọ̀rọ̀ MSS tí Mr. Alaro sọ yìí wàláhì wọ́n mọ̀ òótọ́ wọn kàn jáde sọ̀tàn sọ yìí òótọ́ ọbẹ̀ wọ́n mọ̀ wọ́n ní MSSN Muslim Students Society of Nigeria àbí bẹ́ẹ̀ ni ẹ ṣúọ̀ pé mùsùlùmí ló wà láàrin MSSN yẹn kì í ṣe pé wà bíyà ṣé èdè rí onísúfì ò ní problem kankan pẹ̀lú yín a ti sọ kí ní ìdí làkún dínú kún wálé ẹ̀dí ẹ ṣe ti yín ká ṣe tiwa àfẹ́ ní problem pẹ̀lú yín ló fà á ok fine ẹ worú èmi nísìn MSSN ni mo wà látilẹ̀ ìmọ̀ nǹkan tó ń jẹ́ Timsan kí n tó wọ university ìgbà tí mo wá wọ university ìgbà tí wọ́n ṣe MSSN nínú school àwọn MSS ló mọ́ lo mọ́sálásí nínú school mo sọ orúkọ mi fún wọn sọ pé kí lórúkọ mi mo sọ wípé ṣíò wọ́n sọ pé màá sì mọ jẹ́ ṣíò nǹkan kan in tó fa argument nìyẹn mo ní problem pẹ̀lú wọn lọ́pọ̀lọpọ̀ kí n tó wá discover pé Timsan one school Tijaniya Muslim Students Association of Nigeria Tijaniya mo pé sect wa dẹ̀ ni Tijaniya fine mo dẹ̀ join Timsan ní school so báyìí nìsín ọmọ tó ń bọ̀ láti dẹ̀ tó yẹ pé Tijaniya ni MSSN àkídà tí ó ti wọnú MSSN ní most gbogbo àwọn schools àkídà wàbíyà ni àkídà bàbá ẹ̀ wọ̀ náà ìyá ẹ̀ wọ̀ náà àkídà ànábì jẹ́ gbèsè kó àwọn àkídà òfò yẹn àkídà àfonàgà ò àkídà tó mọ̀ tí máa ń jí kágbàlagbà tó ti mú funfun mọ̀ sọ̀rọ̀ àbòsí jáde lẹ́nu àwọn àkídà òfò kọ́lọ̀ mọ́ jẹ́ kéèyàn dàgbà ìṣèrò àkídà yẹn àkídà yẹn ló wà ní ọ̀dọ̀ àwọn MSSN bàbá àtẹ́jáde sọ̀rọ̀ ìmọ̀ wàláhì wọ́n mọ̀ kìí ṣe ìrọ̀ pé yẹn rí wọn fi wọ́n mọ̀ so wọ́n fẹ́ in tí ó fàtọ́ wọ́n fẹ́ ṣẹ́wárí wọ́n wá ń fúngun mọ́ gbogbo Komsan àti Timsan tó wà ní gbogbo schools yẹn wọ́n níta tí ẹ bá ṣe university ẹ mọ̀ bá Tijaniya àti Kadiriya jà
a tún wájọ lọ school láàrin àwọn students wọ́n ní MSS ẹ̀yin ẹ mọ̀ dá tí ń ṣe ẹ̀yin wàbíyà tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́mọ̀ pé mọ̀ ṣe àwọn ò lọ mọ̀ ṣe Timsan Komsan a lọ Kọ̀dìríyà ó kójọ lọ́tọ̀ Tìjàníyà ó kójọ lọ́tọ̀ ẹ̀yin wàbíyà àfihàn lẹ̀ sí MSS ẹni gbogbo wa lájọ lẹ́tọ̀ọ́ sí kájọ wà ní MSS èyí lè mọ̀ sí MSS kó tún mọ̀ ṣe Timsan so gbogbo wa lájọ lẹ́tọ̀ọ́ kájọ wà ń bẹ̀ àmọ́ nígbà tí problem yìí ti pọ̀ jù ó ti ń fa wàhálà a lè yẹra fún yín ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ rí online tó jẹ́ pé mọ́sálásí tí wọ́n ti ń ṣe wàsífà ní àwọn institution àwọn MSSN tẹ́ ní mùsùlùmí ni wọ́n lọ bá wọn nínú mọ́sálásí yẹn wọ́n mọ̀ bá wọn jà wọ́n lọ mọ̀ da wàsífà rú wọ́n lọ mọ̀ nà àwọn èèyàn tó máa ń ṣe wàsífà wọ́n ṣẹlẹ̀ náà Tìjàníyà ò ní problem pẹ̀lú yín Kọ̀dìríyà ò ní problem pẹ̀lú yín bẹ́ẹ̀ jáde bẹ́ẹ̀ wà nú ayé ẹ bá Tìjàníyà àti Kọ̀dìríyà jà ẹ tún wá ránṣẹ́ sínú àwọn universities yẹn wípé kẹ́hìn Tìjàníyà kan Kọ̀dìríyà kan kí ṣe ẹ̀ lè ṣe tiyín lọ́tọ̀ ni ṣé dandan ni kẹ́ kí ni problem kí ni oníṣúfì ní pẹ̀lú yín ṣé Timsan so wà affect yín ní MSS ni àtúwẹ̀ orí burúkú tán bá káàkiri tí wọ́n ti fi ń kún MSS yẹn MSS mọ́ látìlẹ́yìn tó dáa ní gbogbo aláwa ń bẹ̀ náà a sì sọ pé àsì ń bẹ̀ mọ́ àìfẹ́ mọ́ báyìí fa ni ṣé ẹ̀ ṣe wàsífà lẹ́mẹsẹ̀s ni ṣé ẹ̀ ṣe kùbúrà lẹ́mẹsẹ̀s ni sáà lè gbé wàsífà wọlé kẹgbà ẹ̀ ní ṣe mọ́lìd lẹ́mẹsẹ̀s náà ẹ̀ sì fi wálẹ̀ ká máa ṣe tiwa ó sì wá di problem pé wọ́n ń gbé wọnú àwọn schools ṣe wá di wàhálà ẹ migrate láti bí pé nínú àwọn schools yẹn nìsín school wà tó yẹ pé wọ́n lọ ń da MSS rú wọ́n lọ jà wọ́n lọ ń da Timsan rú wọ́n lọ mọ bá wọn jà wọ́n lọ mọ da wàsífà rú school wà tó ń ṣe bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ tẹ́ tún sọ yìí kí tún lẹ fẹ́ fi promote asúnra asára fún yín kí ìjà mọ̀ bá ṣẹlẹ̀ ẹni kí ó lè ó ẹni ó gbé tọwọ́ rẹ̀ lé ó gbé kí lẹ fẹ́ ṣé dandan ni ó dáa tá a bá ti wá sọ pé sí MSS mọ́ báyìí ṣe Timsan wà la fẹ́ mójútó kó kẹ́nìbọ̀dì náà ìjọba kan ò recognize bẹ̀bẹ̀ rẹ̀ tọ́lọ́run bá recognize èèyàn sí nǹkan dáadáa ó ti dáa àìmọye wàbíyà náà ní ilẹ̀ lárúbáwá recognize náà ló jẹ́ mọ́ fún wàbíyà lówó sẹ́rọ̀ Tìjàníyà kan ṣé ò Tìjàníyà kọ́kọ́ mọ́ lọ́lẹ̀ lárúbáwá kò ń fẹ́ lọ gbowó wá so ẹ̀sùn àfà Tìjàníyà kan tí ó lọ gbowó wá nílẹ̀ lárúbáwá tí àwọn fi dẹ̀sí rún bíbí a kú onílé gẹ́gẹ́ bí oníwìrìdí gẹ́gẹ́ bí Tìjàníyà tá a bá dé school ní join wàbíyà àṣẹ̀sìn wàbíyà Islam làwa ń ṣe so Tìjàníyà dẹ̀ ni wá Kọ̀dìríyà ni wá join Timsan ní school join Komsan school àwọn MSS yìí most wọn wàbíyà ló wà ń bẹ̀ bá wọn ṣe sì bá wọn jà kí wá ní oníkálukú kan mọ́ nagi mú sọ̀rọ̀ ara wọn Tìjàníyà ò ní nagi mú sọ̀rọ̀ anybody Kọ̀dìríyà ò ní mọ́ nagi mú káàkiri kí ni problem yín náà ṣé ẹ̀dùn náà ṣé ní peace ṣé dandan ní kẹ́ àtàkì wa ni kékeré inú yín nínú MSS yóò máa àtàkì wa àgbà inú yín dókítà inú yín yóò àtàkì wa pòfẹ́sọ̀ inú yín yóò àtàkì wa bá aṣọ tí wá padà wọ́n là sọ yájú everybody gbélé ní ìsìn kò sẹ́ni tí ó sọ nǹkan lórí ẹ̀ kí láàbò sí báyìí kí láàbò sí sẹ́ń pé wá sínú wàbíyà ní àṣẹ oṣù títán so ẹjọ́ tó ẹ yẹ káwọn ọmọ ṣe Timsan wọn kán ṣe Komsan wọn àwọn ọmọ tó wà ní ṣe ẹ mọ́ discourage wọn ẹ tó bá fẹ́ ṣe MSS lè ṣe tó bá jẹ́ pàkídà àwọn tí ọlọ́run èmi náà fẹ́ join MSS nígbà tí mo wà ní school wọ́n sọ wípé mi lè jẹ́ ṣé o mo sọ pé ṣé o lórúkọ mi ṣé o lórúkọ tó sọ mi láti rí náà wọ́n sọ pé lè jẹ́ yín ṣe lè jẹ́ ṣé o bí ti bò ó sì pé Muhammadu bin Abdul Wahab ṣé o Muhammadu bin Abdul àti èsè mùsùlùmí èmi tí wàá jẹ́ mùsùlùmí mi wá sí ṣé o so ẹ dáhùn torí ọlọ́run ẹbẹ lábẹ́ kìí sọ̀yájú ẹ kàn jọ ni ẹ ṣe ti yín ká ṣe tiwa Timsan kò affect kódà nínú àwọn schools gan wà tó pé mọ́sálásí school wọn fi ilẹ̀ ìta ni wọ́n lọ mú mọ́sálásí tán ti ń ṣe wàsífà sí torí ká mọ̀ bá ní problem pẹ̀lú yín àwọn school mi wà tó pé wọ́n kọ́ mọ́sálásí Timsan lọ́tọ̀ sínú school ẹ jọ àfẹ́ ní problem pẹ̀lú yín àbá yín lé ẹ̀tọ́ kankan lọ́wọ́ ìjọba àmọ́ bá yín du ẹ̀tọ́ kankan ẹ fi wálẹ̀ ẹ jọ kìí sọ̀yájú kìí dẹ̀ ṣe èbú bàbá wa Mr. Alaro Professor Alaro gbogbo ẹ̀ ó ti lọ bẹ́ẹ̀ so ẹ jọ ẹ fi tiyín ṣe tiyín sà wọ́n ní wọ́n ilé ìbú àgbà bí mo ṣe sọ̀rọ̀ yìí nìsín mo ti bú yín báyẹn kò sì yẹ kọ́rọ̀ yìí ó já sí èébú fún yín tẹ́ ẹ̀ bá dá sí tí ó kàn yín sẹ́yìn mọ̀ pàápàá yín wọ́n sọ pé kẹwàá ṣe Timsan nù wọ́n ẹ jọ bó láti kò sí ọ̀nà téèyàn lè gbà fi ọgbọ́n sọ fún àgbàlagbà wípé ẹ jọ ẹ má fẹnu sọ̀rọ̀ wa sà ṣé mo lè sọ fún yín bẹ́ẹ̀ sà ẹ má fẹnu sọ̀rọ̀ wa sà ẹ fi tiyín ṣe tiyín sà ẹ fi Timsan lẹ̀ ẹ fi Komsan lẹ̀ dá sí yín sà
kọ́lọ̀ ń jẹ́ mi ogun ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni a sún fún yín a sá fún yín kí ni ká ṣe ká kúrò láyé fún yín ni kí ló dé àwọn ọmọ tó bá ti lọ skul láti lé tán bá láwọn ò sí MSS torí wípé wọn ní mọ rí bí ṣe Wasiu àti Kubra wọn lọ join team sáà ni o MSS ò ní gba Wasiu àti Kubra o ní most àwọn schools yẹn kò dẹ̀ ní gba Maulid àkídà wàbíyà ni wọ́n bá káàkiri àkídà gẹ́sòkòtò kó irun gbọ̀n ló fi wà lìjẹ́nà làwọn fẹ́ fi wà lìjẹ́nà tiwọn kì í ṣe fi ànábì làwọn fẹ́ fi wà lìjẹ́nà ẹ jọ̀ọ́ wá àṣẹ ń bẹ̀ yẹn àṣẹ ẹ tó bá sì fẹ́ ṣe náà lè ṣe mo wà ní MSS tí mo rí tèmi náà fi jáde àmọ́ o mi kí appear ní meeting MSS yẹn tèmi náà fi jáde school èmi appear torí orúkọ mi sí ni ẹ̀rọ kan ṣé wọ́n láwọn olè máa pè mí ṣe ẹ̀ ṣe ní pè mí ṣe ẹ̀ gbádùn ní ẹ̀wọ́n ni wọ́n á sọ wá gan gbà mí ṣe o ẹ wo ẹ kàn jọ ni ẹ jọ kọ́lọ̀ ń járe ń pẹ́ ẹ jọ